ọlọ́pàá mo rí tó wá gbé mi o police station ni mo wà fún odidi 3 days wọ́n ní mo fẹ́ pa bàbá yẹn ni tí n bá ń lọ títí wọn ní ìyá àjẹ́ o lọ sí wọn mo ti débi kan tó lẹ̀ mí lóko wọ́n bẹ̀rẹ̀ sí lẹ̀ mí lóko tí mo sá wọnú ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù ẹgbàá mi ò lájẹ ẹjọ́ mi ò lájẹ ẹjọ́ ìsànú mi ò lájẹ ìjẹ ìgbájú kan tó mú mi wọ sẹ́ẹ̀lì wọ́n lù mí débi pé gbogbo ojú mi ti yíbò ta ló ní sẹ́yìn ọlọ́gbọ́ ìgbà ń dáhùn èsè kékeré o ilé sọ sẹ́rí ìrírí kan tí mo tún rí tó le bẹ́ẹ̀ mi ò gbọ́dọ̀ sọ ìbànújẹ́ ni kí mọ̀jì sí o tójú òbí ẹ̀ rọrùn ogun náà gba ọmọ pa lọ́wọ́ mi torí ìkúnlẹ̀ 5 ni mo bí ẹyọ kan tó ogun náà gba ọmọ pa lọ́wọ́ mi ó gba ẹ̀gbọ́n pa lọ́wọ́ mi ó dè mí nígbèkùn àìsàn mo sá kúrò níbi tí mò ń gbé mo sá lọ mo sá fún ẹ tó bí mọ́tò bá ń fọn mi ò ní gbọ́ mo kí gbogbo ilé mo kí Elédùmarè mo sì kí ẹ̀yin fans mi ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin fámílì mi káàkiri àgbáńlá ayé orúkọ tèmi ò yí padà orúkọ mi ni Esther Olúwarántí Mọ́rádékẹ́ tí gbogbo ayé mọ̀ nínú iṣẹ́ eré orí ìtàgé sí ìyá ajírọ̀tútù márọ̀ gbígbóná mo kí yín o. ẹ ṣeun gan màmá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọn ò mọ̀ yín délédélé màmá máa fẹ́ kẹ́ bá mi ṣàlàyé ìlú tí ẹ ti wá fún àwọn olólùfẹ́ yín mà. ìlú tí wọ́n fi orí mi sọlẹ̀ sí tí mo jẹ́ ọmọ bíbí inú ẹ̀ ọmọ ìlú Ọ̀yàn ní Ọ̀ṣun state ni mí ní Odò Ọ̀tìn local government ní Ọ̀ṣun Ọ̀yàn ni mí nílùú Èpélọ̀. ẹ ṣeun gan màmá ẹ má bínú pé ìbéèrè tí mo fẹ́ béèrè yìí torí ìdí tó jẹ́ kí n fẹ́ béèrè ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn níta tí wọn ò mọ̀ yín délédélé ojú mìíràn lọ fi ń wò yín òun ló fẹ́ jẹ́ kí n béèrè ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín màmá ẹ̀sìn wo gangan lẹ́yọ̀ láàyò tí ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́. ẹ ṣe sẹ́rí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ló yí mi po bẹ́ẹ̀ ni nílùú Ọ̀yàn tẹ́ bá ní ọmọ Sanilọ́lá ògbójúlógún sọmọ àjẹ́kù ògbó ni ògbó mẹ́kùn ni wọ́n bàbá yìí ló bí mi lọ́mọ bẹ́ẹ̀ ni nílé Ẹlẹ́mọ̀ṣọ́ ọmọ ìyálájé tó ń tì kó ti kara hùn díẹ̀ ìyá bàbá tiwa nìyí o bàbá tó wá bí èmi lọ́mọ Sanilọ́lá ògbójúlógún sọmọ àjẹ́kù òun ló bí mi ilé nìyàn forí mi sọ nígbà tí ó jẹ́ pé ìyá tó bí mi lọ́mọ ìdílé kristẹni ni wọ́n kristẹni ni ìdílé tiwọn so Ọlọ́run kàn fi àánú wá mi rí ni ìgbà tí máa fọ́kọ ní ìrìn àjò ayé mi lórí àti fọ́kọ mo fẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ni mùsùlùmí lọ́kọ mi ọmọ Ọ̀fà ni wọ́n nílé Oǹtò òun ni mo ṣàbíyamọ fún bó tilẹ̀ jẹ́ wípé ikú ti gbà lọ́wọ́ mi ọkọ mi tí n bá ní kí n máa sọ ìrìn àjò mi láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé mi inú ẹrọ̀fọ̀ lọ́lọ́run dá mi sí mo tún lọ́kọ nínú ẹrọ̀fọ̀ níbi tógun ti lé ṣùgbọ́n gbà tó wù Ọlọ́run ó ní kí Jésù Kristi wá mi rí ó fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí mọ́ àmì Christian sẹ́rí pé mẹ́tẹ̀ẹ̀ta ni ló yí mi po mi ò lè torí mo kà ní Bíbélì tèmi ní ká má sì dẹ́nikẹ́ni lẹ́jọ́ ká má bàa dá yín lẹ́jọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín mẹ́tẹ̀ẹ̀ta ló yí mi po ṣùgbọ́n tí mo yàn láàyò gangan tó wá mi rí Jésù Kristi ló wá mi rí ìdí nìyẹn Esther tí mò ń jẹ́ ìrìbọmi mi ni ọmọ Àgbàlá Àtura ọmọ Abíára ni mí Àgbàlá Àtura òun bẹ ni mo ti mọ Kristi mọ́jẹ̀mú mi náà sì ni wípé títí dọjọ́ alẹ́ mi tí ń fi kú inú Kristi ni mo fẹ́ wà nítorí mo rí adùn rẹ̀ nígbà tó ogun le tán ogun gbẹ̀mígbẹ̀mí ni ẹ̀mí mọ́ ló rà mí padà ó fàánú wá mi rí so mẹ́tẹ̀ẹ̀ta ni ló yí mi po ṣùgbọ́n mo gba Jésù ní Olúwa àti Olùgbàlà. ẹ ṣeun gan màmá ẹ bá mi nígbà tí ẹ ń dárúkọ yín fún mi lẹ́ẹ̀kan yẹn
ẹ sọ orúkọ tí àwọn ènìyàn mọ̀ yín sí. Bẹ́ẹ̀. Màmá màá fẹ́ kẹ́ bá mi sọ nǹkan tó bá orúkọ yẹn jáde gangan tí àwọn èèyàn fi ń pè yín lórúkọ yẹn. Àjẹ́ àbí jẹ́ kúkú mọ̀ pàjẹ́ ló ń sọ bẹ́ẹ̀ ni àjẹ́ pínpínlẹ̀ ni wà kò yé yín ni sórí àjẹ́ Jésù ó máa fò lókè òkùnkùn ò lè bá bẹ́ẹ̀ ni àjẹ́ ànábì fẹ́ni tó bá gbà ní ti kúkú ti yíyè ó máa fò lókè òkùnkùn ò lè bá akànwá ń sọ ni o sẹ́rí tí ò bá sí àwọn mọ̀mọ́ tá à ń sọ yìí àwọn ìyá alálùbáríkà yìí tá ìyá ń pè lájẹ́ yìí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé gbogbo wa yóò ní mọ Ọlọ́run ní máa dẹkùn wọn lẹ̀ á ní lọ gbálágbájá ń dì torí tí gbogbo nǹkan bá ń dùn yẹn tí ń dùn yẹn tọ́lọ́run ò bá dẹkùn àwọn ìyá ìsílẹ̀ ànímọ̀ kọlọ́run wà. akànnù bíbélì bẹ́ẹ̀ni ò tiẹ̀ kéwú sọ́ọ̀ni ó ní aṣíwèrè ènìyàn wí nínú ọkàn rẹ̀ pé Ọlọ́run kò sí bẹ́ẹ̀ ni nítorí wípé a ò tí ì dẹkùn ayé lẹ̀ fún wọn ni ẹni tí Ọlọ́run bá dẹkùn ayé lẹ̀ fún a ní kán lọ gbáǹdì kí la fẹ́ fi wé ó ti wà nígbà ìwáṣẹ̀ nínú bíbélì àwákà pé olówó kan wà sọ̀rọ̀ ní èyí ọlọ́lá ni ó ní gbogbo nǹkan èṣù wọ́nà kó dọ́dọ̀ rẹ̀ kò rí ó máa lórúkọ tá ń pè nínú Kùránì olórúkọ tá ń pè nínú bíbélì ó sì wà nínú odùfà èṣù wá ẹ sì mọ̀ pé ẹ dákun ẹ̀yin akọrin wo ló lóhùn tó èṣù kò tí ì sí láyé bẹ́ẹ̀ni ta ló mọ oríkì Ọlọ́run kì tó èṣù kò tí ì sí láyé bẹ́ẹ̀ni tó bá fẹ́ wẹ́ alárekérekè aláfisùn ni tó bá fẹ́ fi ẹjọ́ èèyàn sún Ọlọ́run ákì orí Ọlọ́run awú akọrin ohun rẹ̀ dùn ju gbogbo nǹkan lọ láyé Ọlọ́run á ní kí lọ fẹ́ ìwé èṣù kí lọ tó fẹ́ ni ẹ̀ jóun ráyè dọ́dọ̀ rẹ̀ tóun bá ráyè dọ́dọ̀ rẹ̀ wọ́n rí pé yóò sẹ́ ìwọ Ọlọ́run bẹ́ẹ̀ ni Ọlọ́run wá fún láàyè tó fi fún láàyè pé lọ dọ́dọ̀ rẹ̀ wàá mọ̀ pé ẹni tèmi ò ní sáláì mọ́ ṣe tèmi gbogbo nǹkan ọ̀sìn rẹ̀ kú wọ́n dè nígbèkùn àìsàn gbogbo èèrà tí ń gbé lápá ọ̀tún tó bá ṣìnà sí apá òsì á darí ẹ̀ sọ́dọ̀ rẹ̀ ìyàwó ẹ̀ ní sí Ọlọ́run ọlọ́mọ ó ní kànáà kó ń sí Ọlọ́run tó bá fóun lẹ́ máa lọ tó bá jẹ́ pé ilé ológo yìí náà ni kọ́lọ́run fi sèrè jẹ fóun Ọlọ́run wá pé èṣù pé dáwọ́ dúró Ọlọ́run á jẹ́ kéṣù ò dáwọ́ ibi dúró nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run wá dá nǹkan rẹ̀ padà nílọ́po mẹ́wàá àwọn ìyá yìí náà Ọlọ́run ló dá wọn ẹgbà mo ṣe sọ fún yín tínú wọn ò bá sí irú èmi ò tẹ̀ ní mọ́ lọ nítorí ẹ wọnú ẹbọ tí wọ́n bí mi sí èmi àti ìfẹ́ ló gbé nǹkan jẹ sọ̀rọ̀ mi yé yín tọ́lá wo bá dẹ́kun èṣù lẹ̀ kí n sáré kàbàkàbàkàbà ìnímọ̀ pọ̀lọ́run wà à ń forúkọ Jésù yin Ọlọ́run ní ìsìn ó ń gbàdúrà wa bẹ́ẹ̀ là ń forúkọ ànábì ibi Ọlọ́run ó ń gbàdúrà wọn ó ń sọ ẹlòmíì orúkọ Ifá ni wọ́n fi ń pè é wọ́n dẹ̀ ń dá wọn lóyìn ránṣẹ́ ní gbogbo wọn mo yan Kristi láàyò ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta ló yí mi po. ẹ ṣeun gan màmá àgbáyé adalẹ màmá ẹ ṣe gan màmá ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa bí ẹ ṣe bẹ̀rẹ̀ eré orí ìtàgé lẹ́kùnrẹ́rẹ́. ẹni tí ó bá fẹ́ rí tó kù nínú ẹnu arúgbó ìwọ̀nba eyín tó kù ẹni tó lọ́kọ rẹ̀ ti kú kedere lẹ́rìí tó kù iṣẹ́ tí òun mi ṣe ní ẹ̀gbọ́n mi ọmọ ìyá ọmọ bàbá mi òjìkùtùbárọ̀ ọ̀run sàárò bí sígboyè Alhaji Ganiyu ló mú àwọn adẹnu sẹ́yìn tó jẹ́ ọkọ ìyá àbejì ọmọ aráyélé òun náà ni ọkọ àtó àṣẹkù ìyá ọkọ lèmi jẹ́ sí wọn the same mother the same father láti rò pé mo tiẹ̀ tí ìdí sisi tán tí mo wá gbé stage kiri tí bàbá wa lérè pàìmọ́ kọ́lọ́n tún lọ́rọ̀ ẹ̀mí wọn àmì àṣẹ Ọlọ́run bàbá wa lérè pàìmọ́ ló jẹ́ ọ̀gá fún ẹ̀gbọ́n mi gbé wa lọ síbi gbé stage lọ mú wa káàkiri tá a bá ti gbọ́ ní dé báyìí bọ̀dá wa mú wa nìyẹn tó bá ti di wíkẹ́ndì wọ́n wá mú mi nìyẹn wọ́n ti mú wa lọ gbé stage jókiri jóká láyé stage mo gbọ́njú mọ̀ pé 1972 tí wọ́n wá gbé wa
lọ sọ́dọ̀ bàbá Ògúndé pé ká gbé stage lọ. Nígbà yẹn Jayé Sinmi Ayé wọn á tẹ̀lé àwọn màmá wa yìí, àwọn ìyá Ẹkúndayọ̀, àwọn màmá owó bọ̀, àwọn gbogbo àwọn màmá yẹn a máa tẹ̀lé wọn kiri, gbé stage kiri lọ sófíìmù ń bí, tẹ̀lé wọn kí Bọ̀dá Bísí Bóyè ló mú wa débẹ̀. Sẹ́rí kó ti pẹ́. Bẹ́ẹ̀ ni màmá. Kò tí ì sí tí ń jẹ́ késẹ́ẹ̀tì ńgbà náà, optical reverser àfi 30 minutes lórí tẹlifíṣàn ló wà ńgbà yẹn. Ẹ̀gbọ́n wa ló dẹ̀ mú wa débẹ̀ nítorí dádì ìwọ ìtì ẹ̀ fẹ́ wọn náà máa fẹ́ yín gbódó tí wọ́n bá fẹ́ mú mi lọ torí Bọ̀dá Bísí burú. Wọ́n burú tí wọ́n bá fẹ́ mú wa báyìí ìjà ni. Àlọ́ bọ́jà gbọ́nù mọ́tò alọ́nu. So tó bá tó time ó lè jẹ́ Monday ni wọ́n ṣẹ̀ṣẹ̀ tún gbé wa dé. Àárọ̀ Monday a máa sáré gidigidi school ya. Àìmọye ìgbà tó jẹ́ pé class test ni wọ́n fi ń promote mi torí ìgbà tí mo wà ní school mo mọ̀wé. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n fún nìkan sí ìkejì mi ò dá àwọn òbí wa lẹ́bi torí nígbà tí wọ́n bí àwa bíbí tí wọ́n bá ti bí ọmọ kalẹ̀ ńgbà náà ẹni tí ó fẹ́ nínú awo yóò ti wá pé ẹ dákun mi mo fẹ́ fẹ́ ọmọ yìí o. Ìyẹn láyé àtijọ́. Nígbà tá à ń sọ yìí nígbà tiwa yìí náà ni bàbá yẹn wọ́n ń pè ní bàbá Adélọ́wọ̀ Oníṣàngó ni. Ẹni tó bá jọmọ yẹn yóò mọ̀ wọ́n ti wá tọrọ mi nígbà tí mo tán ti bí mi sílẹ̀ pé tó èmi mo fẹ́ fẹ́ o. Ṣèbí láyé ìsìn tá bá tiẹ̀ lọ fẹ́ kíní àá nítorí ọmọ la fẹ́ fẹ́ fún bàbá tá à ń sọ yìí ọ̀rẹ́ dádì mi lèmi mọ̀ sí ńgbà tẹ́mi ó mọ̀ gbọ́njú. Tí bàtà mi bá já lẹ́sẹ̀ tí bá ti rán ní Dékúntẹ̀ ń bọ̀ lọ ń lọ ilé ìwé ni kí ló dé tí bàtà rẹ já tí bàbá yóò sáré lọ ra bàtà fún mi tí wọ́n bá tí aṣọ ilé ìwé wa tó bá ya báyìí bẹ́ẹ̀ ni wọ́n ṣe rán sọ̀rọ̀ mi yé yín sìn ọlọ́mọdé wà láàmú tá bá ti gbọ́ báyìí tí bá rí bàbá yẹn ní wọ́n lè ra yúnífọ́ọ̀mù fún ọ yóò ra yúnífọ́ọ̀mù wá sọ̀rọ̀ mi yé yín tẹ́mọ́jà àtàrà wàjẹ́ ogun tí àwọn ti dádì wá jà nítorí pé wọ́n gbé mi sá ọjọ́ tí wọ́n gbé mi sá ni mo kó ń bẹ̀ ní òjẹ́ lè kàwé mọ́ kò jẹ́ kí n lè tẹ̀síwájú mọ́ lẹ́yìn schools àti ọdún náà mo ti kúrò nílùú Ọ̀yàn. Ẹ̀gbọ́n mi ló gbé mi gidi gbọ́n gbé mi lọ sọ́dọ̀ ọkùnrin tí mo bí ọmọ fún. Bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi ló gbé mi lọ bá pé wọ́n ní ìwọ̀lọ̀ ń fẹ́ ọ ní ọ̀dà ó ní ẹmọ kéèyàn kò tí ẹ̀ ṣe é sọ tán ìrékọjá tí mo ní ni mo fi sọ pé inú ẹrọ̀fọ̀ ni Ọlọ́run dá mi sí inú ẹrọ̀fọ̀ ni mo ti ní ọkọ. Mo ja ogun títí dọjọ́ òní ni ṣùgbọ́n mo dúpẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò jagun tó tèmi tó ti jáde láyé. Ẹ jẹ́ mọ̀ pé mi ò fi yọ̀ wọ́n àánú ni mo rí gbà. Tẹ́mi mi wà láyé tó tún ní kí n máa rí ògo mi lò tẹ́mi ọmọ mi wà láyé àánú ni mo rí gbà o àánú ni mo rí gbà lọ́dọ̀ Kristi torí ó yẹ kí n ti kọjá lọ mo tiẹ̀ wà nínú ìgbèkùn àìsàn fún ọdún kan àti oṣù méjì ibi tí wọ́n tẹ́ mi sí aláboyún ìgbàbẹ̀ kọjá. Kí ni ìdí màmá? Mo ṣe rí náà nìyẹn mo sá mọ̀ pé lójú oorun mo jàkàrà àkàrà ni mo rí mi lè dìde lẹ̀ mọ́ mo gbẹ tán ni tó bá jẹ́ ayé HIV ni Bọ̀dá mi Bísí Bóyè ló ń lọrùn kọ́lọ̀ ń fọ̀rún kẹ́ ẹ̀rí pa ló ti lọ tọ́jú mi á tó aṣẹ́kù ìyálé wọn kọ́lọ̀ ń bá mi dúró tì kọ́lọ̀ ń jẹ́ ó jẹ wọn mọ́ ìyá ìbejì ọmọ ráyélé kọ́lọ̀ ń jẹ́ kàn náà ó jẹ wọn mọ́ wọ́n dúró tì mí ẹ̀rí pa bàbá yẹn tó bá wà láyé tó tí ò bá bẹ̀ sí láyé Ọlọ́run kó fọ̀rún kẹ́ wọn ibẹ̀ náà ti lọ tọ́jú mi a year 2 months mo fi wà lórí ìdí àìsàn mo dẹ̀ ti bí àkọ́bí mi bẹ́ẹ̀ ni níbi tí mo wà ẹlẹ́ẹ̀kejì tí mo bí kò mú ọyàn tó fi jáde láyé òun ló gba ikú mi kú. Ìyẹn lérò yìí tí n bá ní kí n máa sọ ilé ó fàya bá dà sódò kù kò ní sàn tí n bá ń lọ sí tiwọn ní ìyá àjẹ́ olùsí mo ti débì kan tó lẹ̀ mí lóko wọ́n bẹ̀rẹ̀ sí lẹ̀ mí lóko tí mo sá wọnú ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù ẹgbà mi lájẹ̀ ẹjọ́ mi ò lájẹ̀ ẹjọ́ ìsànú mi ò lájẹ̀ n lè sọ iye èrè kọjá. Mo ti ṣubú tó jẹ́ pé pópó tàn mí tẹ́ ẹ bá rí àpá yìí tó wà ń bẹ̀ mo ṣubú lé irin ni ibi tán ti ń lé mi
pé ìyá àjẹ́ ni o yóò sórí o di bí mo ṣe ń sọ yìí ṣé bí mo ṣe ń sọ ìbójú ṣe là tó wọn yé pè mí lájẹ́ mọ́mà ní tó mi ò lè kọ́ torí òpó ọmọdà sọmọdà jẹ́ ní Jésù bẹ́ẹ̀ ni obìnrin pẹ́lé ọkọ ó dàjẹ́ bẹ́ẹ̀ ni bọ́ni obìnrin bá ti pẹ́lé ọkọ wọ́n sọ dàjẹ́ ni nítorí wọ́n ti fílọ̀ fún kò jáde torí àwọn ọmọ òpó ọmọdà sọmọdà jẹ́ ló sọ mí dàjẹ́ o èmi ò kí ń ṣàjẹ́ dúdú àjẹ́ Jésù ni mí. ẹ ṣeun gan màmá ẹ ṣàlàyé nǹkan kan lẹ́ẹ̀kan ẹ tó jẹ́ màá fẹ́ ká kọ́ra sọ̀rọ̀ díẹ̀ nípa ẹ̀ ẹ sọ fún mi ní pé ní ìgbà kan ẹ wà lórí ìdùbúlẹ̀ fún odidi ọdún kan àti bí oṣù méjì kó tó dín pé ẹ borí ogun náà màmá ṣé láàrin gbogbo ìgbà tí ẹ fi wà lórí àárẹ̀ yìí màmá ǹjẹ́ ẹ lọ ilé ìwòsàn kí ni nǹkan tí àwọn dókítà kí ni nǹkan tí wọ́n bá yín sọ tó sọ pé ó ń ṣẹlẹ̀ gangan. wọ́n gbé mi lọ sílé ìwòsàn àgbà ni mo wà ń gbà náà bàbá ọmọ àkọ́bí mi tí mò ń sọ ìtàn gbé mi lọ bá nítorí pé bàbá Ṣàngó àti bàbá wọn ti bẹ̀rẹ̀ sí ní fìdí fúnra wọn sẹ́mu pé ìdí òsà ni mo wà ń bẹ̀ mo lóyún àkọ́kọ́ mo bí oyún ẹlẹ́ẹ̀kejì mo wà lórí ìdè àìsàn tí wọ́n fi bí yẹn wọ́n ní mi ò gbọ́dọ̀ fún ẹ̀kejì lọ́mú orí ìdè àìsàn ni mo wà 1 year 2 months wọ́n gbé mi dé hospital dókítà ló sọ fún wọn pé kàn fẹsẹ̀ ẹ létọ́. dókítà ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni mo fi Elédùmarè ọba dẹ́dàsẹ̀dàsẹ̀ lẹ́rìí ibi tó tún wá rèé o mi ní sáláì mọ́ sọ̀rọ̀ ẹni tí wọ́n lọ gbé mi báńgbà náà tí mo ní mò ń fẹ́ òun kọ́ ni mo fẹ́ fẹ́ ó jẹ́ tíṣà wa ní secondary school ó ti kẹnu sí mi ṣùgbọ́n mi ò gbà tiẹ̀ ẹni tẹ́mi fẹ́ gbà náà ọ̀kan nínú ọmọ awo bàbá wa ni ọ̀kan nínú ọmọ awo bàbá wa yẹn ikú yẹn ló pa tó lọ introduce mi sí bàbá wọn máa ń ṣe ọdún àgbà nílùú Ọ̀yàn à ń pè ní Sọlá Àdí Àgbà òun ni mo fẹ́ ó mú mi lọ introduce ara mi bàbá wọn torí pé ẹ mọ̀ pé awo kì í dálẹ̀ awo bẹ́ẹ̀ni bàbá wọn láti wá bá dádì wa ọmọ òun ti mú ọmọ rẹ̀ wá o òun sì mọ̀ wípé kíyà rẹ̀ ó tó jáde láyé ìyẹn bàbá wa náà ti dá májẹ̀mú pé bàbá Ṣàngó ni wọ́n fi fún ẹ gbọ́ òun gangan fúnra ẹ̀ wá ti lọ sẹ́kọ̀ọ́ òkú ẹ̀ náà rù wálé ìdí nìyẹn tí bàbá mi fi gbé mi ní gidi gbọ́n tó gbé mi lọ ta ni mo tó rí tí tó sì mú ní tíjà wà kan ní náà fi gbé mi lọ bẹ̀ mo sáré lóyún yẹn gbà tí mo lóyún yìí bàbá wa ní láti ní kán dá mi padà wá oyún àkọ́bí yẹn mo gbé lọlé wọ́n ní kán gbé mi toyúntoyún máa lọ síbẹ̀ fẹ́ lọ sọ́dọ̀ ibi tí mo ti sá kúrò ọjọ́ náà mo tún sá kúrò padà sọ́dọ̀ bàbá ọmọ mi sá gbé mi lọ fún bàbá ọmọ mi wá gbé mi padà sílùú wọn lágbà bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n wá gbé mi padà sọ́dọ̀ wọn nínú wọn lágbà tí bọ̀dá mi wá dé bí Sígboyè tó wá dé tí ò bá mi ní ibẹ̀ yẹn mọ́ òun ní kò wá wò mí lọ́dọ̀ ọkọ mi yẹn tí wọ́n gbé mi lọ fún tọ́ọ̀nù yẹn nìyẹn bá yà báyìí ló ṣẹlẹ̀ ó ti lọ lé ṣùgbọ́n wọ́n tún ní kán gbé lọ toyúntoyún lọ sí ọ̀dọ̀ bàbá yìí ni wọ́n wá níbo ni mo wà wọ́n ní òun ti dá mi padà sọ́dọ̀ mọ̀mọ́ ńlá àgbà bọ̀dá mi wá gbé mi làwọn jẹ́ ń gbé stage kiri ibi tá à ti ń gbé stage kiri ni mo bí àkọ́bí nìyẹn sí sọ̀rọ̀ mi yé ibẹ̀ mo bí àkọ́bí nìyẹn sí tó ń tẹ́nu ẹ̀ àtà yímọ wọ́n wá ní kí n tètè lóyún lé ìyẹn kí ojú bàbá yẹn kúrò lára mi ọmọ mi ó pé ọdún kan àti a year 1 month ni mo wá lóyún lé mo lóyún yẹn báyìí ìfàlàáfíà bí ọmọ náà ogun lé mo ṣe bí tán ẹnìkan mọ̀ fún lọ́mọ o wọ́n admit mi sí hospital yẹn ní Ìkìrun gbàtán admit mi sí hospital yẹn ní Ìkìrun wọ́n sì ẹnìkan dá mi padà wálé ká ló fi ẹsẹ̀ ilé tọ̀ ṣe wá rí ẹni tó jẹ́ ìyáálé ọkọ mi ìyá ọkọ mi lágbà
ọ̀rẹ́ mi tó bá ti kú kéèyàn mọ́ ṣàìdá rẹ̀ mọ́. Àwọn náà kọ́kọ́ sọ fún mi pé mi ò lè fẹ́ Àṣìṣì o. Mi ò lè fẹ́ kí n filẹ̀ kí n mọ́ ọ lọ. Àìsàn mi ò tó yẹn gbà ni. Mo wá sọ fọ́kọ mi tó bá jẹ́ pé ìbùkún ni fún ọmọ, tó bá jẹ́ pé ó fọgbọ́n ṣe ni. Ọkọ mi sì ni ó ní agídí yẹn, bàbá ọmọ mi ó ní agídí bó ṣe lọ sọ́díjà nìyẹn o. Mi ì lo 3 days tí mo fi wà nóòdì àìsàn yẹn padà. Èyí tó yẹ kán mú mi jáde, àìrójú àìráyè dé báyà ọkọ mi. Ọlọ́run kàn ní mi ò ní kú, bọ̀dá mi kàn ní káwọn wá wò mí, wọ́n rí i pé mo ti gbẹ mọ́lẹ̀ tán. Bọ̀dá mi ṣe gbé mi sínú ọ̀fà rẹ̀ nìyẹn. Ó bá di ẹ̀rípa ni mo wà tí mo fi kán fi tọ́jú mi títí tàbí mi fi yá. Kí n tó wá padà sí ọkọ mi tí wá wà ńlọrin. Ibẹ̀ ni mo wà tí wàhálà ìfi tún le, tógun mi fi tún di háì, mo fi kúrò mi. Ẹ wo ìrìn àjò mi, ẹ wo bó ṣe dọ̀tí tó. Ẹ rí pé ìrìn àjò mi yẹn dọ̀tí gan. Mi ì lè sọ tán tí máa ní kí n máa sọ nísìn fún odidi ọdún 10 mi ní parí ìtàn mi. Ẹ wo gbogbo ẹni tó wà ní òde àìsàn, tó wà ní ogun kejì, Ọlọ́run bá mi tún wọn lé. Àmín àṣẹ Ọlọ́run. Màmá ẹ ṣeun gan ma. Gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé ńlẹ̀, látìgbà tí bàbá àwọn ọmọ yìí ti wá ṣaláìsí, màmá ǹjẹ́ ṣé ẹ ti tẹ̀síwájú láti gbìyànjú láti fẹ́ lòmíì àbí látìgbà yẹn ẹ wò pé kẹ́ máa mójútó àwọn ọmọ ni? Ṣé kí n sòótọ́ fún yín? Bẹ́ẹ̀ ni màmá. Ẹ dákun ọmọ tí ẹ ṣe káì kí ni bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ jùlẹ̀ tí ó wò yín pé ìṣẹ̀bẹ̀yìn náà ṣe fídíò ní ilẹ̀ bàbá ẹlẹ́ran wá yín wá. Àbí ìṣẹ̀bí sójú mi ni bàbá akóyanrìn kú wá yín wá. Mo ti gégùn pé láyé tọkọ mi ti jáde láyé ọdún yìí May ló pé 14 years. Mi ì súnmọ́kùnrin mọ́. Mi ì ní ṣe tí ń fi jáde láyé. Kì í ṣe pé mo jẹ́ sẹ́ǹtì o. Ẹ mọ́ sì mí gbọ́ o. Ṣùgbọ́n abiyamọ ni mí. Torí àwọn ọmọ mi náà ń pass through àwọn nǹkan kan tó le. Sọ̀rọ̀ mi yé yín, àwọn náà ń pass through nǹkan kan tó le. Mo gbọ́dọ̀ wà níwájú Ọlọ́run kí n bá wọn sọ pé ìyà tèmi jẹ ọmọ mi ò gbọ́dọ̀ jẹ. Torí ìyà tí àwọn òbí mi jẹ, àwọn ò jẹ. Tiwa tún sàn ju tàwọn òbí wọn. Mo sì fẹ́ kọ́ ọmọ mi ó tún dáa. Káwọn tó rí ògo wọn lò ju tèmi ń lò yìí lọ. Mi ò rẹ́dì láti fọkọ mọ́. Mi ì fẹ́ mọ́. Ó ti kọjá. Ẹ ṣeun gan màmá. Màmá gẹ́gẹ́ bí eléré orí ìtàgé tí gbogbo ayé mọ̀ yín sí, màmá ǹjẹ́ ṣé ẹ lè gbà kí kankan nú àwọn ọmọ yín kó ṣiṣẹ́ tí ẹ̀ ń ṣe yìí? Bá ti kádàrá rẹ̀ mọ́ wọn. Inú iṣẹ́ ìkọ́ ni mo ti rógun. Inú iṣẹ́ yìí kọ́? Màmá ṣì ń bọ̀ wá bẹ̀. Sẹ́rí inú iṣẹ́ yìí kì í ṣe pé èèyàn ò ní nǹkan tó pass through. Sẹ́rí ìwọ tó o bá ti lógo dandan ni kọ́ ọ lógun. Ìwọ tó o bá ti lógun tó o lè fi ṣe testimony lọ́jọ́ iwájú, o lógo nìyẹn o. Dandan ni kọ́ ọ rí ogun. Ṣùgbọ́n sọ fọ́lọ́run Olúwa má dá mi wò ń bí ó le. Sẹ́rí ibi tó le jù ní náà ọmọ Ọlọ́run má fi jó wa. Àmín àṣẹ. Sọ̀rọ̀ mi yé o ní àìsàn Ọlọ́run má fi dè wá. Àmín àṣẹ Ọlọ́run. Sẹ́rí tó bá ti kúrò níyẹn ṣé tí ebi ń pa mí, owó ò sí lọ́wọ́ mi, owó tán díẹ̀ lónìí, wàhálà ìyẹn ò ń ṣogun, rèé kọjá ni. Ọlọ́run má dán wa wò ń bí ó lé o. Àmín àṣẹ Ọlọ́run. Má fi san ara wa dè wá. Àmín àṣẹ Má Ọlọ́run. fi mi ara wa dè wá. Àmín àṣẹ Ọlọ́run. Sọ̀rọ̀ mi yé ogun inú iṣẹ́ kọ̀ mọ́ gbọ́ ogun inú ilé ló rán ni sí tìta. Tìta wá rán ni síbi iṣẹ́. Ẹ ṣeun gan màmá. Màmá lẹ́yìn ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ àwọn ìrìn àjò gẹ́gẹ́ bí àwọn nǹkan tí ẹ ṣàlàyé fún wa, ẹ ti bá a sọ àwọn nǹkan tí ẹ ti bá pàdé gẹ́gẹ́ bí àgbàlagbà. Màmá ṣùgbọ́n mo ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré orí ìtàgé, mo ti bá wọn sọ̀rọ̀, àgàgà àwọn tó ń ṣe àwọn irú iṣẹ́ tí ẹ ń ṣe àti pé bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ẹ ṣe wí. Màmá ṣùgbọ́n nǹkan kan tí wọ́n máa ń bá mi sọ, ó máa ń jẹ́ pé nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀, ẹlòmíì àti ẹ̀fẹ́ lè máa ké ní pé pẹ̀lú nǹkan tí àwọn ti bá pàdé. Màmá lẹ́yìn ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ àwọn ìrìn àjò yìí àti ipa tẹ́ máa ń kó nínú sinimá, màmá ǹjẹ́ ẹ ti kópa kan nínú sinimá tó yẹ pé nígbà tẹ́ délé ẹ bẹ̀rẹ̀ sí ń rí àwọn àpẹẹrẹ ipa tí ẹ kó, ǹjẹ́ ẹ ti bá rú ẹ̀ pàdé? Tó ìgbéni fẹ́ni tí ò ṣẹlẹ̀ sí tó ló ṣẹlẹ̀ so.
mo kọjá lójú ọ̀nà àwọn òbí mi wọ́n ní ifá ègùn ni wọ́n dá fún mi nígbà tí ó dà tó di tán ọmọ mi wà nínú ìgbèkùn àìsàn ọkọ mi ò tí kú nígbà náà òun náà wà nínú òde àìsàn agbékiri èmi gan fúnra mi ṣé ẹni tí ń tọ́jú aláìsàn gangan láláìsàn. bẹ́ẹ̀ni. wọ́n wá dífá ègùn fún mi pé kí n lọ kọjá lójú ọ̀nà àwọn òbí mi ní ìlú ègùn lẹ́yìn pé kán pè mí síṣẹ́ ní àjàṣẹ́ kìnní kan bóun ni mo ṣe fẹ́ ṣe é ká mọ́ fọ̀rọ̀ wò mo kúkú lọ kọjá lójú ọ̀nà àwọn òbí mi mo ti di kìrìsìtẹ́nì gbà náà kérúbù ó sọ eléyìí ó sọ tìbí yìí ó sọ ó kàn díjọ́ yẹn mo ń dẹ́nìkan lónìí lọ́wọ́ nọ́mbà náà méjì kan wá mi ẹni ká jókòó ní kọ́rídọ̀n báyìí ẹ jókòó bẹ́ǹchì wà ń bẹ̀ mò ń bọ̀ o ìgbà mo dá àwọn tìbí ló ń tàn tó o máa ní ẹ máa bọ̀ o nọ́mbà dẹ̀ wọlé níwájú ọlọ́run ẹ jókòó ẹ káàbọ̀ ẹ̀rọ ṣé báwo ni kí ni tẹ́ ẹ fẹ́ o wọ́n ní àwọn ò ní nǹkan kan náà fẹ́ ṣe èmi náà wọ́n wá rí o wọ́n bá ní ọmọ kú ayé mo ní sẹ́rí bí ìlàágùn ni bí ìtọ̀ ni bí ìgbẹ́ ní gbọ̀n mi ni kò yé mi mo bá dá wọn lóhùn torí pé mọ̀ pé mo sọ pé ìlú ẹ̀ náà bí mi sí mo lọ́mọ ọ̀rọ̀ lọ́jọ́ alọ́mọ ògbógbó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ mo lọ́mọ sísè ń rojú àìsí ń bẹ̀bẹ̀ ó débẹ̀ tó dáa pọn ẹ̀yin ni màá ní mo bá yíra ọgbọ́n ìmọ̀ àti òye ọlọ́run wọ́n ní ìlẹ́ o tó bá fẹ́ mọ̀ ṣe iṣẹ́ yìí o gbọ́dọ̀ darapọ̀ máwọn ni o mami tí mi bá wá ṣiṣẹ́ yìí máa kọ́ wọ́n náà wọ́n yọ̀ǹda mi mo ní ìtọ́jú ara èèyàn nítọ̀ ṣúgà wọ́n gbé stroke wá wọ́n ṣe léyìí òun náà ni mò ń ṣe ní ṣé tí wọ́n bá wá gbé èèyàn wá tínú rẹ̀ ga ṣé wọn ò ní dífá rẹ̀ mo ló dà tó bá ṣe pé ẹran ara mi ń kọ́ ṣé mo lè tọ́jú ẹ̀ tó lé mi kúrò léegun lẹ́yìn bíi 12 years ni wọ́n lò ìgbà tó pé 11 years na màmá yìí wá sọ̀rọ̀ mi yé na màmá yìí dé lọ sọ gangan fisikálẹ̀ kì í sojú oorun tí tóbi ọlọ́run tó dá ayé àti ọ̀run gbà àti sàárè ni wọ́n ní ṣé káwọn sọ fún mi tí n bá ti mọ̀ pé mi ìfẹ́ darapọ̀ máwọn kí n rí wípé mo jáwọ́ mi ìṣiṣẹ́ yìí mọ́ mo ló dá mo ní ṣùgbọ́n tó bá jẹ́ ara mi ni mo fẹ́ ṣiṣẹ́ fún kọ́ wọ́n ní àwọn yọ̀ǹda ṣùgbọ́n tí n bá fẹ́ tọ́jú ẹran ara tèmi gan-an tó jẹ́ ìfún mi kí n mọ̀ pé àwọn tó wà nídìí àǹdífá kí n bèrè wò kí n tó dáwọ́lé tó lé mi kúrò nílùú èbù yẹn kó tónú ni mo wà ẹni tó mú mi débẹ̀ tí mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ yìí àfàlà tí ni ọmọ Ìbàdàn ni mi dọ̀bọ̀lá kọ́kọ́ wà nígbà tí wọ́n dà gbé ọmọ mi lọ sí àfọ̀túrú ní ìfọ̀n ayélujáde mo kúrò ń bẹ̀ mo lọ sí Apópóta àbọ̀rọ̀ mi Apópóta yìí ni wọ́n ti yọjú sí mi fisikali mo kúrò ń bẹ̀ ni mo tún kò sí àkọ́bí mi ọkọ̀ mú wọ detention pẹ̀lú àkóbá ìkejì ó sick nílé iṣẹ́ ó collapse ìkẹta obìnrin ni ojú mi rí lẹ́yìn tí mo kó ń bẹ̀ tán mo sì wá pé bàbá tí mo pè ní bàbá fami bàbá wa ògbójúlógún sọmọ àjíjẹ́kù ló kọ́ ní sẹ́fà mo bá pè mí bàbá mo ti dé Nàìjíríà bẹ̀rẹ̀ tí ń báyìí tún ṣẹlẹ̀ ẹgbà mí o ẹgbà ní ìmọ̀ rìn lọ mọ́tò ó mọ̀ fún ìní gbọ́ àlàfo ìgbà yẹn lọ ń gbé ẹnìkan lọ́nà fi ṣe gàrí tí àmì ìyẹn Ìyálẹ́gbàá sísìn kọ́mẹ́dì Ìyálẹ́gbàá yìí ló pe àwọn tí ó ṣe interview fún mi òun làárẹ̀ ẹ̀mú Afọláyan fi rí àrẹ̀mú Afọláyan lọ́lọ́run wá lò tó gba ibi tí mo wà yìí fún mi lálàfo ìgbà yẹn Ọlọ́run ti ń lo Dóyin Àmọ́dù
torí pé Doyin Amadu gbogbo àwọn eléré pátá lọ́lọ́run lò fún ni mo fi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé àwọn áńgẹ́lì kan wà tó jẹ́ pé ẹnìkan ṣoṣo la pè fún. bẹ́ẹ̀ni. tó lè jẹ́ pé tó bá ti ṣiṣẹ́ tọ́lọ̀ ń jẹ́ fún tọ́lọ̀ ní kó jẹ́ yìí tó bá ti jẹ́ tán oko bẹ́ẹ̀ni. àwọn kan wà áńgẹ́lì kan wà tó jẹ́ pé a rán sí gbogbo àgbáyé ó ní Doyin Amadu. èmi náà jẹ́ ní owó Doyin Amadu sọmọdé dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bàbá wa Àrẹ̀mú Afọláyan ọmọ bàbá kọlọ́run kó bá mi lọ́rẹ̀ ní wọn. àmì àṣọ Ọlọ́run gbogbo tí ń lò tí ń dánú ayé wọn kọlọ́run mẹ́jọ bàjẹ́. àmì àṣọ Ọlọ́run gbogbo wọn tó sì ṣokùnfà mi dọ́dọ̀ wọn náà Ọlọ́run kó dákun kó dúró tì wọ́n. àmì àṣọ Ọlọ́run. ẹ ṣeun gan màmá ẹ ti bá a sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí mo dẹ̀ mọ̀ pé àwọn tó wà nílé tí wọ́n bá wo àwọn nǹkan tí à ń ṣe lọ́jọ́ ti tòní mo mọ̀ pé àwọn tí wọn ò mọ̀ yín rárá wọ́n á mọ bí ẹ ṣe bẹ̀rẹ̀ wọ́n á mọ àwọn nǹkan tí ẹ ti dojúkọ wọ́n á dẹ̀ ní òye ń pé kò ń ṣe bí wọ́n ṣe ń rí yín nínú sinimá ló yàtọ̀ lójú ayé torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn tí wọ́n yẹ pé ó wù wọ́n láti ṣàánú yín ó wù wọ́n láti ṣoore fún yín ṣùgbọ́n torí nǹkan tí wọ́n ti rí nínú sinimá wọn pé báwo la ṣe fẹ́ súnmọ́ àwọn ìyá yìí báwo la ṣe fẹ́ súnmọ́ wọn ṣùgbọ́n tí mo mọ̀ pé tí wọ́n bá wò kọ́ yìí mo mọ̀ pé ìpinnu wọn wá yí padà. màmá lẹ́yìn gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ti bá wa sọ màmá gẹ́gẹ́ bí eléré orí ìtàgé àti ipa tí ẹ máa ń kó nínú sinimá màmá ǹjẹ́ ẹ tún ní àwọn ìdojúkọ míì tẹ́ ti bá pàdé lẹ́nu iṣẹ́ yìí. sẹ́rí nínú iṣẹ́ wa yìí ni mo fi máa ń sọ pé ogun ilé ní máa bá ní dẹ́ta tó dáa mo ti ń ṣiṣẹ́ Àrẹ̀mọ yìí síwájú kó tó di pé wọ́n dífá ìbẹ̀nẹ̀ fún mi ní o gbà yẹn mo tiẹ̀ ń ta àgbo ìgbà tán sọ pé kí n kọjá lójú ọ̀nà òbí mi bá bẹ̀rẹ̀ àgbo yìí níwájú grammar school gangan bẹ́ẹ̀ bá rí àwọn ọmọ òkòdú tí wọ́n máa ń gbọ́ mi báyìí wọ́n máa mọ̀ mí dáadáa mo bẹ̀rẹ̀ sí ní ta àgbo yẹn bàbá kan wà Delta ni ó ti wá pẹ́ ń bí sẹ́rí tó bá mu ìgò ẹyọ kan ìgò bíà ẹyọ kan yóò wá lọlé níbi tí kìíní tí wá sọ di ó ti fẹ́ sọ di wèrè ìgò bíà ẹyọ kan ló mu o a wá lọ mú òfì ìyàwó ẹ̀ àwọ ìmọ̀rí a mú pèlè rẹ̀ a sàmọ́dì a dúró lẹ́nu tírélà báyìí a come you are my family you can't kill me sọ̀rọ̀ mi yẹn níwájú grammar school ó wá jíjọ́ yẹn èmi fúnra mi mo wá wò pé ẹ̀dùn náà mo ń wo àkáǹtì dáàdi wa mo dẹ̀ ti rí wípé wọ́n ní ẹni tí máa mu ọtí tàbí igbó ló mu igbó náà là á fi ṣe fún ẹni tó jẹ́ pé tó bá wọnú mọ́tò tó bá ti gbóòórùn petrol tí márùn ti ń bì petrol yẹn náà la máa fi ṣiṣẹ́ fún mo wá pé ọ̀kan nínú ọmọ rẹ̀ nígbà náà mo ní wá dádì rẹ̀ yìí ṣé wọn mọ̀ wípé kò yẹ káwọn máa mutí mọ́ ni tó jẹ́ pé tí wọ́n bá ti mu bí ẹyọ kan ní mọ́mí true mọ́mí òótọ́ ni o ó tẹ̀ ti sú àwọn pé àwọn ẹ̀gbọ́n wọn ní káwọn wá ní Delta ìjọ ẹ̀ mo mọ̀ pọ̀ mọ́ Delta ni wọn mo ní ẹ jẹ́ kí n parọ́ fún wọn wo bóyá tí n bá parọ́ yìí bóyá sọ́dọ̀ òótọ́ bàbá Ajílẹ̀yẹ dẹ̀ ti pé iṣẹ́ sí Ìwó tí ọ̀rẹ́ mi yìí Adéọlá tó ti wá sọ fún mi pé tó wọ́n ní ká dé ní ọ̀túnla o mo bá wọnú àkáǹtì yẹn ọtí yẹn náà ni mo wá dá nǹkan tí wọ́n ní ká ṣe yìí ọtí yẹn náà la máa dà sí fún wọn bí ẹ̀yẹn wọ́n ní ká lọ fún wọn ìlè lọ síbi iṣẹ́ bàbá Adéléyẹ níjọ́ náà ọlọ́pàá mórí tó wá gbé mi ẹgbà mi kí ló ṣẹlẹ̀ èmi ò ẹ̀sẹ̀ mọ̀ pé ọlọ́pàá ṣàánú mi gbogbo nǹkan èèwọ̀ yẹn èmi ò kà á dé sàlẹ̀ èmi kàn sáàjò kìíní yẹn mẹ́sàn-án ní kájò mo bá kù sínú ọtí tán ní ọmọ àmú yẹn náà bá mú wọ́n máa sùn wọ́n máa bì wọ́n máa yàgbẹ́ wọ́n ní bọ́n bá gbóòórùn ọtí yẹn ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó yẹ kan ṣe tó yẹ kí n ṣe fún wọn síwájú ẹlẹ́yìn tí wọ́n mú tán
ọlọ́pàá mo rí tó wá gbé mi o police station ni mo wà fún odidi 3 days wọ́n ní mo fẹ́ pa bàbá yẹn ni 3 days yẹn ló tó lajú sáyé ìyẹn lọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi yìí ó dò lọ́rùn kọ́lọ́run fún kẹ ìyá òfìlì gàǹgà ìyẹn ni mo wá ṣe tó pa mí lẹ́kún tó bà mí nínú jẹ́ mi ò dẹ̀ bàbá wa dẹ̀ ní wọ́n máa kọ́ síbẹ̀ pé o ò gbọ́dọ̀ gbowó lórí eléyìí o ẹnìkan kì í wo wárápá kó gbowó o ẹnìkan kì í wo wèrè kó gbowó o ẹnìkan kì í wo ògún òru kó gbowó o wọ́n sàká gbogbo ẹ̀ yóò fi gàgà ló lọ́rùn kọ́lọ́run fún kẹ ìgbà yẹn àwọn náà kọ́kọ́ ń gbé ní gbogbo níwájú gáréèjì yóò fi gàgà wá pẹ̀lú obìnrin kan ìgbà tó bìnrin yẹn dé mo máa ń rí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan yóò fi gàgà máa ń rí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan tájọ́ máa ń rìn bá mú wọn wá sí wájú grammar school bí tí mo ti ń tàgbó bọ́n ṣe dé nìyẹn wọ́n bá ní ìyá àwọn wá rí mi ní ọmọbìnrin yìí dẹ̀ ní àwọn ọjọ́ máa ń ṣe stage torí wọ́n máa ń gbé stage káàkiri wọ́n lè lọ sí ti school lọ́sùn lọ́yọ̀ state àwọn ọjọ́ máa ń ṣe stage ní ọkọ rẹ̀ torí oyún tí ń bẹ nínú ẹ̀ mo lóyún wà nù wọn yìí tí ìmọ̀ tí ń jẹ́ mi mọ̀ pé oyún gangan ni wọ́n ti dè mọ́ nínú so èmi ò tí ẹ̀ ní tí ìgbóná bí ìbísàmọ̀ kẹ́kẹ́ mi ò ṣàgbó fún wọn mi ò mọ̀ pé èèyàn mọ́ kọ́kọ́ ń béèrè wò pé sóyún nìkan ní ní o àbíjú ní o sọ́wọ́ ayé ní o àbí ó kàn wáyé bẹ́ẹ̀ o èmi kàn ṣe ọmọ ní ó ijú náà ẹja so oògùn ojú wọ́n bá lọ ra gbogbo nǹkan yìí kí òfin lọ rà wá èmi dẹ̀ ti ń tàgbó mi nígbà náà èlò là ń ta àgbo ìdí kọ̀ọ̀kan à ń ta ní 20 naira 20 naira ni bó bá ní kan ra wá ní ẹ̀jì náà màmá ìyá jásí dẹ̀ ni ẹni tó mú mi wọ ẹgbẹ́ ńgbà náà màmá wa jásí kọ́lọ̀ lọ́rọ̀ ẹ̀mí wọn kọ́lọ̀ jẹ́ wọn jẹun ọmọ bá ní kan lọ sọ́dọ̀ màmá mi jásí ọ̀gá mi yẹn kan béèrè báyìí wọ́n bá ra wá mo ní ẹgbà so ẹni kẹ́ ẹ gbé mu láàárọ̀ kẹ́ ẹ tó jẹun o níta àwọn wí lẹ̀jẹ̀ bá ń pọ́n níjọ́ kejì lẹ̀jẹ̀ bá ń pọ́n wọ́n bá tún gbé lọ hospital ṣe wọ́n fa mi sí là kò lè gbin mọ́ kìkìdá pé ọmọ rẹ̀ kan tó wá sọ fún pé ìyá arúgbó òun ló lo àgbo kan fóun wọ́n sọ pé yóò dà láàmú mi ò dẹ̀ wọ́n sì wá fọlọ́pàá gbé mi nìyẹn mo dẹ̀ ti gbowó iṣẹ́ ìgbà náà èlò làgbó gbà lówó iṣẹ́ ẹni tó gbowó yún gbà náà 3,000 2,000 ni owó fíìmù wọ́n ti pè mí ṣiṣẹ́ mo ti gbowó fíìmù mo ti ra àgbólẹ̀ mo wà ní police station mo kàn wá ń bẹ̀ fún odidi 3 days ọmọ mi kan wá wò mí à ń pè ní Àbáyọ̀ lọ bá mi wọnú àkáǹtì dáàdì wa kí ní oyún ojú nǹkan kan lọ wò ó wá rí wípé èèwọ̀ rẹ̀ wà ń sálẹ̀ èèwọ̀ lẹ́ni yẹn kọ́kọ́ jẹ kò sì gbọ́dọ̀ jẹ́ nǹkan kan mú ní mo dáná gbà mí ó mo bá ní ẹ dákun ẹ mú mi lọ síìtù bí tó wà níjọ́ kẹta wọ́n ní kọ́mọ mi yẹn wá ra kí ní yẹn wá bá mi kò sí wá bá mi pàdé mi náà bá fún mi ṣẹ́gẹ̀ mọ̀ pé ó lójú nǹkan tẹ́yẹ̀ lè lò fún ọ tó jẹ́ ti ìbílẹ̀ lọ hospital kò dàbí ìtìsìn tó lẹ́mi ti fi mẹ́díkà kún native o mo bá débẹ̀ mo sì dé mo ní ká wá kí wọn ká wá ṣe ọlọ́pàá tó tẹ̀lé mi obìnrin ni sọ̀rọ̀ mi yẹn wọ́n ní tí n bá fẹ́ lo nǹkan bẹ́ẹ̀ yẹn dókítà gbọ́dọ̀ mọ̀ bá fún wọn a máa fi sínú oúnjẹ fún wọn a máa ń sùúrùdúródó sọ̀rọ̀ mi wọ́n fi sínú àmàlà funfun ó máa dùsẹ́ ó máa fi ilá tàbọ̀ bẹ́ẹ̀ yọ̀ àfi gbé mi ẹni yẹn sá ló help mi láfi síbẹ̀ lábá fún mi wà láyà àti kúrò ń bẹ́ tẹ́jẹ́ fi dá
àti kúrò bẹ́ẹ̀ mo dẹ̀ ti jẹ ìgbájú kan tó mú mi wọ sẹ́ẹ̀lì wọ́n lù mí débi pé gbogbo ojú mi ti yíbò ta ló ní sẹ́ẹ̀lì ológbò ìgbà ń dáhùn èsè kékeré o ilé sọ sẹ́rí ìrírí kan tí mo tún rí tó le bẹ́ẹ̀ mi ò gbọ́dọ̀ sọ ìbànújẹ́ ni kí májèsí ó tójú òbí ẹ̀ rọrùn ogun náà gba ọmọ pa lọ́wọ́ mi torí ìkúnlẹ̀ 5 ni mo bí ẹyọ kan tó ogun náà gba ọmọ pa lọ́wọ́ mi ó gba ẹ̀gbọ́n pa lọ́wọ́ mi ó dè mí nígbèkùn àìsàn mo sá kúrò níbi tí mò ń gbé mo sá lọ mo sá fún ẹ tó bí mọ́tò bá ń fọn mi ò ní gbọ́ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tá a bá ní ká máa sọ di ọdún kan lẹ́yìn mi ní parí ẹ̀ ikú tó pẹ́ ẹ̀gbọ́n mi tá à ń sọ yìí ó mà sí tá àti pa ní àánú ni mo rí gbà àdúrà ó gbà. ẹ ṣeun gan màmá ẹ ti bá a sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn tó wà nílé tó bá wù nǹkan tí à ń ṣe lọ́jọ́ ti tòní mo mọ̀ pé wọ́n á rí oríṣiríṣi ẹ̀kọ́ kọ́ ń bẹ̀ àti àwọn èèyàn tó yẹ pé wọ́n wà níta tí wọ́n ń fojú mi wò yìí wọ́n á rí pé màmá lóòótọ́ màmá kún fún ọgbọ́n àti ìmọ̀ nínú kìrìsìtẹ́nì torí ọ̀pọ̀lọpọ̀ tó wà níta wọ́n mọ̀ pé iṣẹ́ ọ̀tọ̀ ayé ọ̀tọ̀. bẹ́ẹ̀ ni kò sí rọ́ńbẹ́ ẹ wo orí TikTok tí n bá wo orí TikTok tẹ bá rí kọ́mẹ́ǹtì tẹ́lẹ̀ mi kọ́mẹ́ǹtì ní ṣebí àjẹ́ níyà yìí ìmọ̀ tó ń yẹn lọ́wọ́ ọmọ ṣe sọ kọ́mẹ́ǹtì màá wá rẹ́rìn pé bẹ́ẹ̀ ni ẹnìkan yìí tàbí mi náà tó ní màmá ojú tó máa fi wọ̀ ẹ́ ni pé wọ́n ní ẹni mo ní ká ẹ sọ pé mo lájẹ bẹ́ẹ̀ ni màmá torí àjẹnu Kristi dùn o. ẹ ṣeun gan màmá mo fẹ́ béèrè pé ẹ̀yin ní kọ́kọ́ lè ṣe eré àwọn àgbàlagbà ẹ̀ bí àwọn màmá wa màmá ìyá gbọ́ńkọ́ bí àwọn màmá wa ìyá níwẹ̀ tó ń ṣe eré àwọn arúgbó tí ẹ̀ ṣe màmá irú ìbáṣepọ̀ gangan lẹ ní pẹ̀lú àwọn tókùnrin tẹjọ́ ń ṣe kò sí bíi pé okay competition láàrin ara yín. ṣe rí ohun tí ewé àti egbò bá ṣe ni mo ń fa ogun sínú ayé ènìyàn ṣùgbọ́n ohun tí Ọlọ́run ẹ̀mí mímọ́ bá yọ̀ǹda fún èèyàn ká bá tiẹ̀ rí tó bá fẹ́ sí ọ̀tá yóò padà yọ́nú sí èèyàn ni ẹ dúró ná ẹ wò yá níwẹ̀ nísìn comedian ni èmi kọ́tsọ̀ kí la fi dàpọ̀ kọ́tsọ̀ níbi tí wọ́n bá sọ pé ìyá yé àjẹrè o bẹ́ẹ̀ni a lè rí nínú àwọn nǹkan tí ìyá ọkọ wọn àbí ìyá wọn gangan tí ń ṣe bí mo ṣe ń ṣe nínú iṣẹ́ ìgbẹ̀yìn irú tí ó kárátà mi yẹn tó ṣẹlẹ̀ sí òun náà mọ̀ pé ẹlòmíì ti pè mí gan nìkan yìí ó gbé mi ní mo ní nǹkan níjà òun náà o Ọlọ́run ó gbé mi ní mo ní màmá òun ní o kíní kan ní ẹ̀jẹ̀ mọ̀ kan dẹ̀ lè gbáwọ̀ màmá rẹ̀ wọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín sọ̀rọ̀ mi yẹ èmi nísìnyí ajírọ̀ tútù kọ́tsọ̀ lèmi ìyá níwẹ̀ àìkíní lòun comedian ni ayàtọ̀ kí ló fẹ́ fowó ìwọ lọ ọ̀tún kẹ́mi lọ sósì ìwọ lọ òsì kẹ́mi lọ wájú sọ̀rọ̀ mi yé yín sí èmi ò lọ́ta láàrin wọn àjọ lọ́ta mọ́ bá nísìnyí ẹ mọ̀ pé Àbẹ̀ní Agbọ́n ẹ mọ̀ pé Àbẹ̀ní Agbọ́n àjọ sàjẹ́ ni ká bá dé kódà láìsí pé kíní gan àjọ ń kíra wa ni ẹ kù sí o Ọlọ́run àpín wa lérè o ojú òní tì wá o sọ̀rọ̀ mi ìyá wa náà wọ́n jẹ́ mọ̀mọ́ gbóǹkan ìyá wa ni wọ́n jẹ́ Ọlọ́run mú fìtínà wa. àmín àṣẹ Ọlọ́run. kí ni ìyá ìyá ní ká ẹ mú wa ẹni tó yẹ ká máa fún wọn ni wá sọ̀rọ̀ mi yé yín sìn bẹ́ẹ̀ lọ àtó ń bẹ́ẹ̀ ìyá àjẹ́ ní ṣe ilé tẹ́kẹ́tẹ́ ń bẹ́ẹ̀ àbí ọ̀rọ̀ mi ò yé yín sìn gbogbo wa pọ̀ lọ bẹ́ẹ̀ èmi ò lè dá sí ìyá ọkọ kí n dá sí ìyá ìyàwó kí n tó tún ṣe ìyàwó so possible ni. kò possible. ẹnìkan yóò ṣe ìyá ọkọ ẹnìkan yóò ṣe ìyá ìyàwó ẹnìkan yóò ṣe ìyàwó gangan ẹnìkan iṣẹ́ wa yóò ṣe é dá sí i àlejò owó ara wa àlejò owó ara wa. ẹ ṣeun gan màmá a ti parí gbogbo ohun tí à ń ṣe ṣùgbọ́n kí n tó yọ̀ǹda yín ká tó máa lọ
Fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó wà nílé tó máa bá àwọn nǹkan tí à ń ṣe lénìí, màmá ibi tí a ti wá bá rìn a rí pé ẹ sì nílò àwọn nǹkan kan. Màmá kí lẹ fẹ́ gangan látọ̀ àwọn olólùfẹ́ yín, àwọn tí Ọlọ́run fún tó tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ, kí lẹ fẹ́ kí wọ́n ṣe fún yín? Torí ibi tí a ti wá bá yín a rí pé ẹ nílò ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Màmá kí lẹ fẹ́ gangan? Torí gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́, wọ́n fi yé wa wípé kò ń ṣe ojoojúmọ́ ni ààyè iṣẹ́ sinimá máa ń yọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àgbàlagbà, wọ́n ní tí àgbàlagbà ò bá rí nǹkan ṣe, ìrònú á wọlé. Tí ìrònú bá dẹ̀ wọlé, gbogbo nǹkan tó yẹ kó jẹ́ bí àgọ́ ara, àìsàn ara, òun ló máa dìde. Ṣùgbọ́n ijọ́ tí èèyàn ò bá rí bi lọ, mò ń lọ bí báyìí, tẹ bá débẹ̀, ẹ mọ̀ pé bí ó jẹ́ 100 naira lẹ́pa, inú èèyàn á dùn, á bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ̀rọ̀, á rí nǹkan tó máa fi jẹun. Màmá kí lẹ fẹ́ kí àwọn ènìyàn, kí lẹ fẹ́ kí wọ́n fi ràn yín lọ́wọ́, àwọn tí Ọlọ́run bá bùkún fún? Sẹ́ẹ̀rì, tí n bá tún ní kí n máa sọ pé nǹkan báyìí kò sí bá ṣe òkà wà láyé tó. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Láni nǹkan kan ò ní ní ìwé ẹ̀sìn. Sẹ́ẹ̀rì, Ọlọ́run gbé àwọn kan dìde fún gbogbogbò. Bẹ́ẹ̀ni. Irú mi ò tún sọ pé báyìí ni mo tún fẹ́. Ẹ wo Doyin Àmọ́dù. Ọlọ́run gbé dìde fún wa. Ṣùgbọ́n kò sọ pọ́rùn wọ̀n. Kò sọ pé tí orí ń tà wọ́n. Ṣùgbọ́n ọ̀pọ̀ ènìyàn la rán sí. Sẹ́mi pé mo sọ fún yín náà pé ní 2024. Bẹ́ẹ̀ni. Ọlọ́run rán Àrẹ̀mú Afọláyan sí mi. Bẹ́ẹ̀ni. Bí individual. Bẹ́ẹ̀ni. Gbogbo ohun tọ́lọ́run bá ti yọ̀ǹda láti fi pé kan tó fi kún iṣẹ́ wọn lọ́wọ́. Kan ṣe fún mi. Ẹ ṣeun gan màmá. Màmá ká tó máa lọ, ǹjẹ́ ní sinimá kankan tí ẹ bá ènìyàn ṣe àbíkẹ́ tó jẹ́ tiyín tẹ fẹ́ fi àsìkò yìí sọ fún àwọn olólùfẹ́ yín kí wọ́n lọ wò àti ibi tí wọ́n ti lè bá pàdé? Ẹ ṣé, mo ti ṣiṣẹ́ kan ní ìbẹ̀rẹ̀ ọdún yìí náà ni. À ń pè ní confirmed testimony, ẹ̀rí tó dájú. Kò tí ì bọ́ sórí àtẹ. Ó ń bọ̀ lórí YouTube. Tó jẹ́ títí yín gangan. Èmi gangan ni. Sọ̀rọ̀ mi yé. Bàbá Mòye wà ń bẹ̀. Èmi wà ń bẹ̀. Bàbá Ìbò yìí ti jẹ́. Àṣà pọ̀ ń bẹ̀ láwọn star tó wà ń bẹ̀. Sọ̀rọ̀ mi yé n tí ì gbé jáde. Bẹ̀ tó ń bọ̀ dẹ̀dẹ̀ sórí YouTube. Ìkan dẹ̀ wà tí mo ti kọ. Ó jẹ́ pé mo ẹsẹ̀ fẹ́ wọ location ẹ̀ ni. Ta ni alágbára? Sọ̀rọ̀ mi yé. Bẹ́ẹ̀ni. Sí oṣó ni. Sí àjẹ́ ni. Sí èmèrè ni. Sí ẹlẹ́bọlóògùn ni. Sí èṣù ni. Sí Ọlọ́run ni. Ta ni alágbára? Mi tí wọ location yìí ó sì ń bọ̀. Torí pé ìṣòro kékeré la fi ń ṣe fíìmù nísìn. Ayé ìgbà kan ṣe lábẹ́ ẹ̀gànná. Ìgbà bẹ́ẹ̀ mọ́ báyìí o. Sinimá ni. Mi tí agbára ò tí ì gbé. Ṣùgbọ́n mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà Ọlọ́run á ṣe ìyanu. Ṣùgbọ́n tẹ bá rí olùrànlọ́wọ́ tó fẹ́ tì yín lẹ́yìn láti ṣe, ǹjẹ́ ṣé àyè wà? Kí ló dé? Tí ń bá olùrànlọ́wọ́ tí ó sponsor mi lẹ́wọ̀n yẹn, kò sí wàhálà. Àjọ ní àjọsọ. Bẹ́ẹ̀ni. Tí òfin ní sọ́ọ̀tì. Bẹ́ẹ̀ni. Tèmi náà sì ní sọ́ọ̀tì. Ẹ ṣeun gan. Màmá a ti parí gbogbo ohun tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Màmá lẹ́yìn sinimá tí ẹ máa ń ṣe tó ẹ pé ẹ máa ń ṣe àwọn àgbà ń bẹ̀, ǹjẹ́ ní ipa míì tẹ́yìn gangan lè kópa? Kódà mo ẹsẹ̀ lọ sí àwọn English kan tán ni. Modern ni mo ṣe. Modern crime ni mo ṣe pẹ̀lú ọmọ olè. Mo ṣe kúrò ń bẹ̀. Kò tí last week. Crime ni mo ṣe. So kò ń ṣe pé bóyá ibẹ̀ nìkan. Tẹ́lẹ̀ ibi tó ti wá fi mí sí yẹn. Bẹ́ẹ̀ni. Lọ́pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ wa ń kọ́lẹ̀sì pé ṣé ìyá ìkàwé ni. Sẹ́mo pé mo jẹ́ pé èdè ìlú òkè ni mo fi ń ṣe. Bẹ́ẹ̀ni. Gbogbo tí mo dẹ̀ ń ṣe culture. Modern and culture. Life and kìnìún kan. Old school. Ṣùgbọ́n eléyìí life ni délẹ̀. Ṣòkòtò ni mo dì sí English tó lé ní. Sẹ́dẹ̀ mọ̀ pé wọ́n ní English. Bẹ́ẹ̀ni. Bọ́n wọn bá
táwọn bá ti break the story bẹ́ẹ̀ni wọ́n máa ń dialogue kò sínú pé wọ́n sọ pé kọ́ ṣe wọ́n ṣe àhá wọ́n ti fún wa script yẹn àti ń lọ crime ẹ̀ sórí àti lọ sí ilé àṣà yẹn bí ẹ̀mẹ́ta so a ṣẹ̀ṣẹ̀ wá yà mo ṣẹ̀ kúrò mẹ́ ó sì kú sí méjì torí sẹ́yìn pàpọ̀ wọn ní English wọn kì í da sẹ́ẹ̀bù tí wọn wọ́n lè ṣe sí nǹkan lójúmọ́ wọ́n lè ṣe sí méjì lójúmọ́ wọ́n á ní kí wọ́n máa lọ ẹlòmíì tún máa wá crime ni gbogbo tí mo ṣe so gbà tó bá jáde ṣá wọn á rí. ẹ ṣeun gan ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àwọn màmá wa a fi àsìkò yìí sọ fún gbogbo àwọn blogger tí wọ́n máa ń gbé ọ̀rọ̀ tó yẹ pé wọ́n á kọ̀kọ́ kúkọ ṣùgbọ́n tí wọ́n ní àròjinlẹ̀ ń pé gbogbo nǹkan tí wọ́n kọ yìí wọ́n fi máa ń dá wàhálà lẹ̀ ni a bẹ̀ wọ́n a rọ̀ wọ́n a fi àkókò yìí sọ fún wọn pé kó jọ̀ọ́ gbogbo bí a bá ṣe gbé síta bẹ́ẹ̀ náà ni kí wọ́n ṣe bá wa gbà. ó ti wá sún mi bloggers kan mọ̀ tó gbé dìde tó ní n gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sínú ayé onítàn torí ọ̀tá àtẹ̀mí kú mo sáré gbé kinní yẹn síta o tí mo sáré ya fídíò yẹn pápápá mo jù sórí íńtánẹ́ẹ̀tì mi kí ló dé tí ẹ̀yin bloggers ò kì í béèrè kẹ́ ẹ tó ṣe ó dá ẹgbẹ́ information yìí nìyẹn òkè bákan lẹ́yìn ṣe gba nọ́mbà mi tẹ́ fi pè ẹgbẹ́ ìyá ṣé kò sí nǹkan kan wọ́n à ní pé o wọ́n à ní bẹ̀rẹ̀ o wọ́n bẹ̀rẹ̀ sí máa spread ẹ̀ káàkiri ni ẹ jọ̀ọ́ kò sọ pé kẹ́yìn bloggers náà mọ́ spread kò sẹ̀kìgbà tẹ́ ẹ bá tẹ́ nìkan jẹ́ kó kìkì yín kó lè ga torí ọ̀pọ̀lọpọ̀ ń tí mọ̀ yín nísìn ẹ mọ̀jọ̀ kan mọ̀ yín láburú aburú ò ní sọlẹ̀ sọ́ọ̀dẹ̀ gbogbo wa. ẹ ṣeun gan-an.